nǹkan táwọn èèyàn kan máa ń wò ní ẹwà ló máa ń wò ṣùgbọ́n ìyà tó jẹ àdàbà kó tó dẹlẹ́wà ayé ò mọ̀ o ẹwà tó wà lára àdàbà yẹn gangan láyé máa ń pariwo. ẹ káàsán, orúkọ mi ni Adébùkọ́lá Mọ́ṣọ́bà Kòfórọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Amina Eleha fòmọ́ tó tún fún mi ní oyè tuntun òrékelẹ́wà màmá òrékelẹ́wà. ṣe rí níbi tá a wà yìí ó ti pẹ́ díẹ̀ náà tí mo ti débí ojú rí tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí àwọn àgbàlagbà ló máa ń sọ pé ojú tó bá rí ibi tí ò fọ́ ire lókun tó máa rí. ó yẹ kẹ́ mọ̀ pé àwọn àgbàlagbà máa ń pòwe kan wá ní èèyàn kan ló ń lànà ìgbẹ̀sẹ̀ ló ń rìn. nígbà tí mo débí inú igbó ni gbogbo bíi wà tí mo fi ralẹ̀ síbí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu nígbà tí mo fi ralẹ̀ síbí gan tí mo ṣe bí yàrá kan sẹ́yìn yẹn owó tí n bá rí tí n bá lọ location tí n bá dé màá ra àpò símẹ́ǹtì torí màá ti mú yẹ̀pẹ̀ sílẹ̀ mo lè ra símẹ́ǹtì kan kó yẹ bá mi yọ block màá yọ block jọ ṣàyọ block màá máa kó jọ sẹ́gbẹ̀ẹ́ kan táwọn tó bá ń lọ sóko bá wá kọjá tó rí ejò rẹpẹtẹ lórí block yẹn ilé tí mo dẹ̀ ń gbé gbà yẹn kò nílẹ̀kùn wọ́n fi kọ́tìnì sí ni àwọn èèyàn wá ní ta ló wà nílé yẹn oúnjẹ làwọn rí lórí símẹ́ǹtì làwọn rí lórí blọ́ọ̀kì yìí màá ní o ṣéjò wọn wá yá ọ̀run ni tó bá yá wọn padà lọ sílé wọn igbó nílé wọn igbó dẹ̀ nílé ejò lóòótọ́ Ọlọ́run má jẹ́ ara sàsì má jẹ́ ara bìlù igbó nílé ejò igbó dẹ̀ nílé wọn lóòótọ́ bá di lálẹ́ lẹ́yìn kí n mú kòkó tùràrí mi kí n fún tùràrí kí n sùn gbà yẹn náà mo tún lọ́mọ kékeré lọ́wọ́ ọmọ tí ò ti ju ọmọ oṣù bíi mélòó lọ sọ́dún kan àmọ́ lẹ́ni yìí tẹ́ bá gbogbo ibi tí mo wà lẹ́ni yìí ó ti dìlú gan o tán lè mọ̀ pé irú èèyàn báyìí ó ti gbé mi wọn lọ́sẹ̀ máa ń pè mí ní ìyálóde tó ń pè mí ẹ̀ torí mo pẹ́ tí mo ti wà ń bí ṣùgbọ́n lónìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe tí èèyàn bá ti láyọ̀ ọkàn pẹ̀lú nǹkan tó ń ṣe kò sí nǹkan táwọn èèyàn kan máa ń wò ní ẹwà ló máa ń wò ṣùgbọ́n ìyà tó jẹ àdàbà kó tó dẹlẹ́wà ayé ò mọ̀ o ẹwà tó wà lára àdàbà yẹn gangan láyé máa ń pariwo ṣùgbọ́n lónìí mo dúpẹ́ lóòótọ́ mi ò yó o àmọ́ ebi ò pa mí àdúrà tí mo kàn ń gbà nínú ọdún tuntun yìí ni pé gbogbo àwọn aláàánú tọ́lọ́run rán sí mi kó jíṣẹ́ ayọ̀ fún mi kí ọdún yìí kó tún wá sàn mí ju èyí tó kọjá lọ nínú ọdún yìí ìlérí àti májẹ̀mú ayọ̀ kó wá ṣẹ nínú ayé mi ní ọjọ́ àti láyọ̀ ọkàn kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún kò dẹ̀ sẹ́ni tí ò ní ṣe fún àkókò ní gbogbo nǹkan ṣe mọ̀ pé ẹlòmíì wà ó yan tiẹ̀ láàárọ̀ ìmí ọ̀sán ìmí alẹ́ kò sẹ́ni tọ́lọ́run gbàgbé o kò sẹ́ni tọ́lọ́run gbàgbé àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run ò ṣe fún ṣùgbọ́n kéèyàn ṣáà láyọ̀ ọkàn pẹ̀lú gbogbo nǹkan tó ní kéèyàn láyọ̀ ọkàn kéèyàn dẹ̀ má kánjú ju Ọlọ́run lọ Ọlọ́run á gbàkóso ayé wa. ẹ ṣe gan ìyá wa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹni pé tẹ́ bá ti yọ búlọ̀kù lẹ̀ àwọn àtúnà kò tún ṣe okùn rẹ̀ kó ṣe jẹyọ kan tó máa pọ̀ lórí ẹ̀ nìyẹn. mọ̀ kó wá yá àrùn ni mọ̀ pé gbà yẹn bí igbó ni bí dẹ́n tí wọ́n bá yọ blọọkì tóòrùn bá ti ta wọ́n á jáde láti inú igbó wọ́n á wà lórí blọọkì ẹ̀dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan silent gbogbo ẹ̀ máa silent táwọn náà bá gbọ́ kẹ́rẹ́ wọ́n á sá wọ̀gbó padà kì í ṣe pọ́n máa ń wà bẹ́ẹ̀ lọ títí náà wọ́n á kàn yá àrùn àwọ̀gbó lọ ni. ó tí wọ́n sì kàn ṣe ìdákun ní ìgbà yẹn ni. nígbà yẹn wọn lọ́sẹ̀ máa ń pè lókoṣù tó ń pè oṣù ní gbogbo bí ìgbà yẹn ṣùgbọ́n lẹ́yìn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run okoṣù ti dìlú ńlá ìlú ńlá ní báyìí o torí ẹni tó bá fẹ́ ra alẹ̀ síbí yìí nísìn tí ò bá ní 8 million kò lè ra alẹ̀ bí bọ́ 8 million kò lè ra alẹ̀ bí sí tó bá dẹ̀ tún máa ra 8 million yẹn náà kò sí fájìn yẹ mọ́ báyìí fájìn land ń bí o àfi àtọwọ́dọ́ bóyá ẹlòmíì tó kọ́lé ẹ̀ tí ò lágbára láti parí ọ̀ ẹlòmíì tó ti kọ́lé tó bóyá àwọn ọmọ ẹ̀ tí mo lọ sílùú òyìnbó tó wò pé kọ́ má ti ilẹ̀kùn lè pa ọ̀ ẹlòmíì tó ti kọ́ náà bóyá tí ò ságbára láti kọ́ tán àwọn kọ́ fẹ́ kú òbí àwọn lóyún lè talẹ̀ torí kò sẹ́ni tó gbàdúrà pé kóun nílé kóun tà èèyàn gbọ́dọ̀ máa ta properties ẹ̀ kọ́ náà má jẹ́ ara ìdá kó má jẹ́ àrí wàhálà àfi ẹni tó bá yẹ pé sẹ́yìn ló ń ṣe tó ń kọ pé kó kọ kó tà kó kọ kó tà kó kọ kó tà torí ohun téèyàn fi kọ nígbà yẹn kọ́ ló máa fi kọ nísìnyí owó gbà yẹn kéré gan ó kéré gbà yẹn tó ti bá ti location dé
màá yọ bóyá símẹ́ǹtì yẹ̀pẹ̀ ni mo fẹ́ màá já sílẹ̀ tí bá ti ń lọ tí bá ti mọ̀ máa kàn máa yọ máa mú bí báàgì kọ̀ọ̀kan ó yẹ bá mi ra ìyá alágbájá ẹ bá gbé símẹ́ǹtì báàgì kan wá bàbá tó yọ búlọ̀kì ẹ wá bá mi yọ díẹ̀ bá ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn ṣùgbọ́n nísìn àtàrí àjànàkú nìsín iṣẹ́ ìwé ọmọdé ṣùgbọ́n síbẹ̀ náà ẹnikẹ́ni tọ́nà bá sọ pé táìmù ẹ̀rí àsìkò ẹ̀ á ṣe torí àsìkò oníkálukú ò ní kọjá á ṣe so bó ṣe wà ní á ṣe. ẹ ṣe gan ìyá wa ṣùgbọ́n mo wò pé ọ̀pọ̀ èèyàn wà láyé ìsìn tó yẹ kó wọ́n tiẹ̀ mọ̀ wọ́n káwọn sọ pé orí ẹ̀ ń tẹ́jẹ́ gbajúgbajà àgbàlagbà òṣèré yìí àìtí ìmọ̀ wọn náà lọ́wọ́ máa sáré ọ̀la kàtàkàtà tẹ́ pé a fi ń rí pọ̀ ọ̀dọ́ tó fi pọ̀ rẹpẹtẹ sáré wọn sọ pé lágbájá èmi ìgbìmọ̀ wọn máa sọ pé wọ́n ní yahoo plus lọ́ọ́ ṣe wọ́n ya wèrè kí lè rí sọ sílẹ̀ yìí yàwá tó jẹ́ pé bí owó kíákíá bí bàtà ń pẹ́ wọ́n kọjú tunú ọ̀rọ̀ bí èèyàn àgbàlagbà ń ṣe pa lówe ẹnìgbà tó ṣe lọ́bẹ̀. iṣẹ́ rí tábánikà wò dáadáa nǹkan tó wà ní ayé yìí ẹ mọ̀ mo ti sọ síwájú pé ayọ̀ ọkàn ló jà jù ṣé nǹkan tó wà ní ayé yìí tí yóò bá ní sùúrù kó láyọ̀ ọkàn á ṣe ohun tí ò yẹ kó ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú bó ṣe le tó yìí náà lọ́rùn ń ṣàánú ẹlòmíì náà so kò nídìí kíyàn sáré ọ̀la kò nídìí láti sáré ọ̀la ọ̀kan tó lọ́rùn máa ṣe á kúkú ṣe àwọn tó dẹ̀ ń sáré ọ̀la náà tó bó ṣe fẹ́ sí ni ṣùgbọ́n tí yóò bá ti ọmọ gan ní tìkú ti ṣe mọ̀kàn mọ̀ ní sáré àṣà pajúdé ení nìyẹn èjìrè o ṣe mọ̀ pé tí èèyàn bá ti wá rí i pé ọmọ ń sáré àṣà pajúdé tí èèyàn bá ń pè wọ́n ṣàkíyèsí ó ṣeé ṣe kó má ṣe bẹ́ẹ̀ tó èmi dẹ̀bi lè pẹ́ ẹni tó bá tún ṣògùn owó náà tó lówó àkọọ́lẹ̀ tí wà kó máa lówó ni o ó wá lè kúrú ẹ̀mí ẹ̀ ó lè kúrú ẹ̀mí ẹ wo ọlọ́run á gbà fún wa ó pọ̀ lọ́wọ́ òbí náà èwo ọmọ tajọ bí ẹ nígbà kan náà nìyẹn mọ́tò ló ń lò ọmọ tajọ bí ẹ nígbà kan náà nìyẹn wo mọ́tò tó ń gùn wo kíní kan tó ń gùn ìwọ jókòó síbẹ̀ ṣe mọ̀ pé ọmọ náà fẹ́ sáré àbí ọmọ tóbi ti jìyà lórí ẹ̀ tó dẹ̀ ipò ṣì wà lójú kan tóbi náà dẹ̀ tún sọ bẹ́ẹ̀ ṣe mo bá fẹ́ sáré mo ṣe ní díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwa òbí tá a bí wọn ọlọ́run akọ́ gbogbo wa mọ̀ ṣe kí wàá ní ìmọ̀ tẹ́lẹ̀ fún àwọn èèyàn gan-an ní pàtó nípa kíní torí ọ̀pọ̀ ẹlòmíì tẹ̀ kó tẹ̀ jẹ́ owó tẹ̀lé ìgbà kan gan àwọn kan jẹ́ pò kìkì lọ́mọ àwọn wá káàkiri débi pàgbọ́ òṣèré kan tẹ̀ tìrí sọ fún wa pé òun bá bàbá kan pàdé tó sọ pé ẹni pé níbi tí wọ́n mórúkọ ní orí pé láìláì òun ìṣeré ìfún ẹni kan fẹ́ lókìkì lọ́dún ní pé kọ́ lọ mú kíní kan àgbà òṣèré bí kan wá láti mórúkọ nígbà ṣé àwọn ẹlòmíì náà máa tún wọ́ kìkì ní àbí kìkì yẹn máa fọwọ́ wa ní àbí báwo. bàbá mi ò mọ nǹkan kan nípa tìyẹn èmi ṣàmọ̀ pé mi ò ṣoògùn òkìkí mi ò dẹ̀ wá ohun tí ò sọnù kiri nítorí gbogbo nǹkan yẹn náà ni ó ní repercussion tó bá fún ẹ lẹ́dí ẹ̀sìn báyìí wọ́n á máa gbódìdí èèyàn lọ́wọ́ èèyàn ni ní ìsáré mọ́tò kọlù kẹ̀kẹ́ wẹ́n tó bá dẹ̀ ń ṣe náà tó ọlọ́wà fún wọn sùúrù ọlọ́wà bá dẹ̀ fún wọn sùúrù àbí tọ́lọ́ bá fún wọn sùúrù táwọn náà fúnra wọn sùúrù ọba kan dín nínú yọ̀ wọ́n á gbéjẹ́ fórí. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ìyá wa mo lè bá fún wọn lẹ́sẹẹsẹ àti àwọn ọmọ àti àwọn ìyá àti àwọn bàbá torí ilé tó pọ̀ jù sí nǹkan pàápàá tẹ̀tú ni eré muṣẹ́ táwọn obìnrin sí kàn lè wá abẹ́ fún tẹ̀sí lọ́ọ́ dá ẹgbẹ́ yẹn lẹ̀ torí ilé táwọn ìyá mọ̀ ní pé tó pọ̀ jù ní àwọn ìyá wa máa rọ́jú ránṣẹ́ gbogbo ẹ̀ òun náà ló fà tó fi jẹ́ pé ó máa ń lé àwọn ọmọ yẹn sáré fàá tó pẹ́ má lọ jọ bàbá ẹ̀ o kò yára rí ìbàbá ẹ̀ yẹn kinní kan táwọn ọmọ náà fi torí ilé tó pọ̀ jù ní àwọn ọmọ ìyàwó yẹn sìn bí yẹn pé bí bàbá ò tẹ̀ fẹ́ kí ìyá lè gbẹ̀yìn ìyá wọn sọ pé wọ́n lọ ìgbà tó ń táwọn ẹgbẹ́ ìwé ìdúgbò táwọn ẹgbẹ́ ń ṣe náà ni. ọlọ́run bíi Elédùmarè bá wọn fún wọn lómi sùúrù mu èmi kan ni pé kí àwọn òbí gan kọ́ má lé àwọn ọmọ wọn léré tí ò fẹ́ sá nítorí at times ìwọ ìyá tó ń lé ọmọ pé wẹgbẹ́ ìwé kinní kan tó bá lọ tójú bọ̀ tó lè jẹ́wọ́ ìyá yẹn ló máa lò. Ọlọ́run ó dẹ̀ lè jẹ́ bàbá tó ń lé wọn gan ló máa lò
Ọlọ́run ṣàánú. Ọlọ́run á fún gbogbo wọn lómi sùúrù. Ọlọ́run á fún wọn lómi sùúrù. Ẹ ṣe gan ìyá wa. So ìmọ̀ràn rẹ fún àwọn olólùfẹ́ yín káyọ̀ jákèjádò àgbáyé. Ìmọ̀ràn tí mo fẹ́ fẹ̀yìn olólùfẹ́ mi káàkiri àgbáláyé ni pé àkọ́kọ́ ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín fún ànáwọ́sí yín, fún ìfẹ́ yín nínú ayé mi, fún ìfẹ́ yín lórí mi. Ẹ ṣé, mo dúpẹ́, mi ní wá yín tí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe mí láàánú, àánú ò ní wọ́n yín, kò ní mú àwọn yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe mí láàánú lójúkorojú àti ẹ̀yin tẹ́ ẹ̀ free pocket mi ní corridor tí mi ò tiẹ̀ mọ̀ silently. Ẹ ní dààmú, ibi ò ní pa yín, ẹ ní lálàṣe nǹkan kan, ẹ ní dòkú. Èmi tẹ́dẹ̀ ń ṣe fún náà, èmi náà ò ní dòkú. Lágbára Ọlọ́run, ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Àní mọ̀ bànújẹ́, ọdún yìí á dùn fún wa ju ọdún tó kọjá lọ o. Gbogbo wa búyọ o, àràánú gbà o. Bó ṣe máa rí fún wa nìyẹn. Lọ́lá láwùláwà lákòwátá ìlàbìlà ilẹ̀ àṣẹ lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ eriwo àyàgbọ́ àyàgbọ́ àyàjẹ àyàmú o. Àmín. Ẹ ṣe gan ìyá wa. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ gbogbo àwọn eléré orí ìtàgé, olólùfẹ́ gbogbo àgbáláyé, ẹ máa bá a wo ìkànnì yìí fún ìrírí ayé tó gbọgbọ́n. Ẹ máa bá a wò, ẹ comment, ẹ share, ẹ máa wò dáadáa, ẹ love ẹ. Ẹ ṣe ìgbà àdúpẹ́ ìyá wa, a máa rí yín wá. Ẹ ṣe àdúpẹ́, ẹ kú ọdún, ẹ kú ìdílé ẹ̀kọ́ sí. Àwa nìyẹn o. Happy New Year.